àṣẹ ọlọ́ba àwọn ọba ọlọ́run gba ọpẹ́ rẹ̀. afẹ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣeré ọlọ́run lódùmarè. ìwọ lọ́ba tó ń gbénú àwọn ìràwọ̀, ìwọ lọ́ba tó ti wà káyé ó tún wà, ọlọ́run pé gba ọpẹ́ rẹ̀. ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa. Jésù Olúwa wa. ọmọ ìgbàlà ṣe hallelujah. ọmọ ìgbàlà ṣe hallelujah. ẹ jẹ́ ká ṣì ìwé wa sí Exodus orí 20. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 3. ẹni tó bá rí kó bá mi kà á. Yes. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn yàtọ̀ sí ọlọ́run rẹ. Yes. Ìwọ kò gbọdọ̀ yá ère fún ara rẹ. Ìwọ kò gbọdọ̀ yá ère fún ara rẹ. Mo ń bọ̀. Ohun tí Olúwa ń bá wa sọ níbí ni wípé a ò gbọdọ̀ ní ọlọ́run mìíràn tó yàtọ̀ sí ọlọ́run Olódùmarè. Ètí ìwọ ń ké pè tó ń dá ọ lóhùn, ètí èmi ké pè tó ń dá mi lóhùn, kà á síwájú wàdà. Ìwọ kò gbọdọ̀ yá ère fún ara rẹ, tàbí àwòrán ohun kan tí ń bẹ lókè ọ̀run, tàbí ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, tàbí ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. Ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ bá fún wọn. Ó ti tó. Ṣé ẹ rí níbi tẹ́ ẹ dé o? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń ṣẹ̀ nítorí pé wọ́n ti kùnà ògo Ọlọ́run. Ẹlòmíì ó gbé ère kékeré sí yàrá rẹ̀, òní ò mọ̀ mọ́ ère tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀. Òòṣà tó ń tì tí ò lè gbà níbi kankan. Ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ bá fún wọn. Bẹ́ẹ̀ ìwọ kò gbọdọ̀ sìn wọ́n, nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ṣé ẹ gbọ́ báyìí? Òkú ni èmi tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára àwọn ọmọ. Ọlọ́run owú ni Ọlọ́run Olódùmarè wa, Ọlọ́run alágbára. Ọlọ́run owú ni Ọlọ́run tiwa tí ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. Ẹ̀yin èèyàn mi mú Olúwa. Ẹ jẹ́ ká dúró di Olúwa. Ẹ jẹ́ ká sè é bó ti tó àti bó ṣe yẹ. Mo sì gbàgbọ́ wípé kò ní dójú tì wá. Ẹ jókòó má dà. Ọlọ́run tẹ̀mí sìn, tẹ́yìn náà sìn yóò gbà wá. Ó dàbí pé ẹ̀yin èèyàn mi, ọkàn yín ò sí pẹ̀lú mi. Mo ní Ọlọ́run tí mò ń sìn, tẹ́yìn náà sìn yóò gbà wá. Ẹ wá gbọ́ o, gbogbo ẹni tó bá ti mú nǹkan mí ìmọ̀ èṣí Ọlọ́run, ikú ni o. Ìdájọ́ tó sì nípa ń bẹ nínú ọkàn bẹ́ẹ̀. Lẹ́yìn Jésù nìkan tó dá ọ tó dá mi nìkan ló lè gbà wá. Ẹni tó gbé òòṣà sí létí ìsìn irọ́ ní pa fún yín kò lè gbà yín. Ọlọ́run nìkan ló lè gbà wá, yóò sì gbà gbogbo wa. Ẹ jẹ́ ká dúdú fún àdúrà. Bàbá dúpẹ́ alágbàá yìí. Emèlè pé mèlè wá, orí gbígbẹ wá lọ rẹ̀ pé tútù wá fún mi. Emèlè pé mèlè wá, orí gbígbẹ wá lọ rẹ̀ pé tútù wá fún mi. Ó dọ̀ ní sìkẹ́nẹ́ mèlè, afàìmọ́ ní kò ní mára. Ó dọ̀ ní sìkẹ́nẹ́ mèlè, afàìmọ́ ní kò ní mára. Àtọkùn àtòbẹ kún wọn wá bá mi.
fún ìtúsílẹ̀ fún àdúrà ògbóná kọ́mọ wá bá mi kí n sì mọ rí tú àwọn tó lówó ńláńlá kọ́mọ wá emele ó yá pé mèlè wá fún mi emele ó yá pé mèlè wá fún mi orí pípẹ́ pásítọ̀ kí lélẹ̀ pásítọ̀ ẹni sùn bàbá ẹ̀kọ́ owó ẹ ti tètè já wọlé jù kí lélẹ̀ yìí ojú mi Jésù wà inú láyé wà ojú Jésù wà pásítọ̀ kí ló ṣẹlẹ̀ síbẹ̀ lọ́lọ́run wúwo lọ́lọ́run yín ṣe rí ọlọ́run tó wà ọlọ́run bàbá ọlọ́run ẹ̀mí mímọ́ kò yí ẹ̀yin ṣe rí ọlọ́run bàbá lọ́lọ́run àwọn onígbàgbọ́ ọlọ́run ọmọ lọ́lọ́run àwọn bàbá lábá wa tí àbàbá wa lè méṣe ojú Jésù wa. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o síbẹ̀ ẹni náà ló ti jáde ní ìsìn wípé ojú Jésù wà inú láyé wà síbẹ̀ ọmọ ni ò gbádùn tí mo ní ìjọba fàdúrà kí n tó bá yín ipò báyìí ẹ má ṣe yọnu. isesetv.